Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo àwa ọmọ Nàìjíríà, gbogbo àwa tí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí tá à ń rí àmọ́ tínú wa ò dùn sí, tó já sí pé ó ń bà wá nínú jẹ́, pàápàá lórí ìjínigbé tó ń ṣẹlẹ̀ presently ní Nigeria. I just want to ask question, and I just want to throw this question to the federal college, to the federal government of Nigeria, that who is Gumi? Ta ni Gumi ní Nigeria? Iṣẹ́ wo gangan ni Gumi ń ṣe ní Nigeria? Why are they not arrest Gumi? Gbogbo wa là ń attack ara wa, ẹlòmíì attack eléyìí pé àwọn mùsùlùmí ni àwọn kinní kan ni wọ́n kó bandit wọlé, most especially àwọn oníṣẹ̀ṣe. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí, àwọn oníṣẹ̀ṣe máa sáré gbé àwọn mùsùlùmí ni o, àwọn mùsùlùmí ni o. Ṣé kò wá yẹ kí gbogbo wa wá think pé okay, now ẹ jẹ́ àjọ sọ báyìí, ṣé kì í ṣe pé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń pariwo àwọn mùsùlùmí, ṣé kì í ṣe pé àwọn gan náà ni wọ́n tún ń dọ́gbọ́n ṣá láti lè fi tarnish image Islam? No, ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa ká jókòó, ká rò, ká jọ sọ láàrin ara wa ni wípé èyí tó ń ṣẹlẹ̀ yìí, àkọ́kọ́ kò sẹ́ni tó dùn mọ́nú. Àwọn kan wá ń lo as an excuse. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí, ẹ máa gbé jáde ni àwọn mùsùlùmí ni, àwọn mùsùlùmí náà ń pààyàn, àwọn mùsùlùmí ní gbá, àwọn mùsùlùmí làwo. Simply because of pé àwọn people tá ń sọ yìí wọ́n ní Fúlàní ni wọ́n, kinní kan ni wọ́n. A wá béèrè lọ́wọ́ federal government nígbà kan rí wípé ta ni Gumi? Ta ni Gumi? Ká wá béèrè pé ta ni Gumi gan ní Nàìjíríà? Who is Gumi? Iṣẹ́ igi ni Gumi wá tó ń ṣe ní Nàìjíríà. Kí ló dé tí federal government ò ti arrest Gumi? Now gbogbo yín wá ń sọ ní ìsìn pé Gumi ṣe fídíò pẹ̀lú àwọn kan ní Ìbàdàn, Gumi wà pẹ̀lú àwọn kan ní Ìbàdàn, Gumi wà pẹ̀lú àwọn kan ní Ìbàdàn. Ṣé àwọn yẹn nìkan ni Gumi wà pẹ̀lú ni? Gumi ti lọ kí bàbá Ọbásanjọ́, ọ̀hún àti bàbá Ọbásanjọ́ ti jọ ya fọ́tò rí tí mo gbé jáde ní péèjì mi ní Facebook. Gumi àti ọmọ president wa kí lórúkọ Ṣèyí Tinubu, wọ́n jọ ya fọ́tò náà tí Gumi lọ kí Ṣèyí Tinubu. Now question tèmi ń bi gbogbo Nàìjíríà sí ni pé ta ni Gumi gangan? Now gbogbo wa a máa wá attack ara wa. Okay, nǹkan ṣẹlẹ̀ tá ìṣẹlẹ̀, bàbá kan jáde, a elderly person tó sì pé rẹ̀ ní mùsùlùmí, because torí pé bóyá ẹ̀dùn oyè ìmáàmù nílùú yín kò bọ́ sí yín lọ́wọ́, ẹ wá jáde Gumi tẹ́ gbé wá òun ló ṣe kinní kan. Ṣé mo yé ọdún táwọn people yìí ti wà nínú igbó? Gbogbo àwọn tá à ń sọ ní ìsìn, tá à ń sọ wípé lágbájá yìí kinní kan ni, ẹ wo yé ọdún tí wọ́n ti wà nínú igbó. Wọ́n ti surround wa. Ó wẹ ẹjẹ́ àjọ wa sọ àwọn tí wọ́n ń gun ọ̀kadà ní Nàìjíríà lónìí ní ìtílẹ̀ mọ́yì o, àwọn wo ló pọ̀ jù lórí ọ̀kadà tí kì í ṣe àwọn Haúsá, àwọn Fúlàní yìí? Àwọn ni wọ́n ń gbé wa lọ́lọ́kadà o. Gbogbo wọ́n ti súnmọ́ wa. Ẹjẹ́ àgbàgbé pé a fẹ́ máa àtákì mùsùlùmí kan, a fẹ́ máa àtákì ẹnìkan. Mùsùlùmí tẹ́ bá rí tí mùsùlùmí kan tó jáde tó àtákì mùsùlùmí ẹgbẹ́ ẹ ṣọ́ dáadáa, ó bóyá personal interest tiẹ̀ ló fi ń sọ̀rọ̀, kì í ṣe pé bóyá torí pé ó fẹ́ support. Tí mùsùlùmí kan tẹ́ bá rí tó délé ní tó ní àwọn mùsùlùmí kan àwọn ní apààyàn, àwọn kan ní bandit, àwọn kan ní kinní kan, ẹ ṣọ́rú ẹni bẹ́ẹ̀ dáadáa, irọ́ ló ń pa. Ó lè ti du oyè kan kó má bọ́ sí lọ́wọ́ ló ṣe torí ẹ̀ ń sọ wípé àwọn mùsùlùmí kan náà ń pààyàn.
tẹ́ bá wá róníṣẹ́ ṣe kan tó ń jáde àwọn mùsùlùmí ní kíní kan kò jà nítorí pé ihun tó ń ṣẹlẹ̀ o ihun tó ń jà lé lórí ni wípé nítorí wípé ó fẹ́ tánìṣì image Islam. Àkọ́kọ́ Islam ò ṣe tánìṣì image ẹ̀ ká kọ́kọ́ mọ̀ yẹn. Ẹ̀sìn kankan ní Nàìjíríà ò ṣe tánìṣì image ẹ̀ because ó ti wà bó dẹ̀ ṣe máa wà for life nìyẹn. Ìdẹ́mi wá fẹ́ bi wá léèrè tá a jọ fẹ́ máa bira wá léèrè ní wípé ta ni Gumi tí federal government ò lè tí gbé láti jọjọ́ ìta ni Gumi gangan. Ẹ̀ ń blame àwọn tí Gumi wá ó dá Sheikh Ajigini wọ́n sọ̀rọ̀ nínú kinní wọ́n ní rísì tí àwọn fi pé rísì tí Gumi fi wá sí program tó wá pé kì í ṣe pé bóyá wọn náà wọ́n pè àwọn kàn déédéé rí náà ni. Ẹ wá àtàkì àwọn pípù yìí pé àwọn ni wọ́n gbé Gumi wọ Ìbàdàn. Nígbà tẹ́ wá rí fọ́tò Gumi àti bàbá wa Ọbásanjọ́ ṣé bàbá wa Ọbásanjọ́ náà tún ti wà nínú bandit nìyẹn. Nígbà tá a tún rí fọ́tò Gumi pẹ̀lú Ṣèyí Tinubu ṣé Ṣèyí Tinubu náà tún ti wà pẹ̀lú bandit ni. Question tó yẹ ká bi federal government léèrè àbí wọ́n léèrè ta ni Gumi. Béèrè náà a kàn ń lo personal interest láti wá fi attack ara wa lórí social media. Wọ́n wá ń lo ọgbọ́n ẹ̀sìn Islam wọ́n fi ń wọlé. Tẹ́lẹ̀ bá máa wí àwọn mùsùlùmí ló ń pààyàn títọ̀ ń bá máa wí àwọn mùsùlùmí ló ń pààyàn. Ẹ jẹ́ àjọ bira wa léèrè ṣé mùsùlùmí nìkan ṣé ẹlẹ́sìn míì nìkan ni wọ́n ń pa ni àbí àti mùsùlùmí àti ẹlẹ́sìn míì ni wọ́n ń pa. Ṣọ́wọ́n pípù yìí ní mercy fún ẹ̀sìn kankan ṣá ṣọ́ ní mercy fún anybody ṣá. Gbogbo ẹni tí wọ́n bá ti mú ni wọ́n ń pa. Wọ́n mú mùsùlùmí wọ́n ń kó kìrìsìtẹ́nì gbogbo wa ni wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀. Wá bí federal government léèrè wípé ta ni Gumi. Gumi sì sọ wípé federal government mọ̀ nípa ọmọ gbogbo ibi táwọn pípù yìí wà. Ìgbà ayé Ọbásanjọ́ Òkìjà táwọn Abíbó níbẹ̀ Òkìjà táwọn tí wọ́n ní wọ́n ń pààyàn bẹ́ẹ̀ Ọbásanjọ́ ní kó lọ lẹ́fù bẹ́ẹ̀ ni. Ẹ wá wo látìgbà tí operation yìí ti bẹ̀rẹ̀ látorí Buhari l'operation yìí ti bẹ̀rẹ̀ o. Wádìí sí àwa ẹ̀ tí rí. Don't worry, when they kidnap one of your family you will understand. Michael, try to understand what we are trying to say here. Ó ti yé èmi ò kì í ṣe pé bóyá support anybody. Michael mi support anybody ní bíbá yìí o. Ìtẹ́ mi ń bi wa tí mo fẹ́ kájọ bi federal government léèrè ni wípé ta ni Gumi. Ìyẹn lèmi sọ o. Ẹ fún àwọn mùsùlùmí ẹ̀yin gbogbo yìí prince ẹ̀yin gangan lẹ́wà nídìí àwọn bandits. Ṣé tẹ́ bá ti rí èèyàn kan tó sọ wípé àwọn mùsùlùmí ni wọ́n ń ṣe bandits ẹ wò wọ́n dáadáa. Àwọn gangan ni wọ́n lọ employ àwọn bandits láti lè fi tádìsí image Islam ní Nàìjíríà. Wallahi ta'ala ẹ lọ kọ́lẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sáàṣì wọn ẹ rí ṣé bí a ti rí inú pásítọ̀ tí wọ́n mú a ti rí nínú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n mú náà. Irú prince tẹ́ ẹ bá wò dáadáa ẹ ti mọ̀ wípé lára àwọn bandits tí wọ́n ń da Nàìjíríà láàmú nù. Ó ti yé ẹ má jẹ́ ṣe rí tá bá sì ń dúró ní dúró pé àwọn mùsùlùmí ni àwọn kìíní kan ní kò sí àlè rí solution. Gumi ń lọ sọ́tún ó ń lọ sósì onígbó orí wèrè tẹ́ bá ti wò jẹ́ kí n wò dáadáa kò lè gé èèyàn gidi. Ẹ bá ti rí ẹ ti rí páláyé bàjẹ́ ni. Prince mo mọ̀ páyé tiẹ̀ ti bàjẹ́ torí bandit ni gbogbo yín ẹ ń lò kò sí tí nǹkan abu ó dá níjọ́ tí àwọn èèyàn tí wọ́n gbé ìbọn tí wọ́n lọ sí Ìkòyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí wọ́n wá láti ọ̀dọ̀ mi ìfẹ́ dárúkọ now olórí ibúrú yìí ṣe é ṣí ẹ̀ ṣebí ṣe lẹ̀ hèlì wọn pé ohun tó ṣe dá nígbà tí wọ́n gbé bọ̀ pẹ̀lú red cap àwọn tí wọ́n nowhere to be found in Nigeria. Àwọn pípù yìí gbé ìbọn lọ sí Ìkòyí nítorí wípé wọ́n ní kí wọ́n kọ́ mẹ́wàá inú ìlú wọn ẹ sì gbébọn pẹ̀lú red cap àti aṣọ black. Iṣẹ́ kí náà pípù yẹn ń ṣe
olórí burúkú ara arú tiẹ̀ yìí prince 9 àbí kí ló pe rẹ̀ yìí olórí burúkú ara arú tiẹ̀ yìí ǹjẹ́ o lọ síbẹ̀ ìjẹ́ ẹ sí ẹrú fídíò yẹn pé ta ni àwọn eléyìí ní Nàìjíríà àmọ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ máa tánìṣì íméjì pé ìsìláàmù ni ṣé àwọn mùsùlùmí náà rán àwọn pípù yẹn tí wọ́n lọ yọ ìbọn sí àwọn ará Ìkòyí nígbà yẹn ṣé àwọn mùsùlùmí ni wọ́n rán wọn tí wọ́n lọ yọ ìbọn sí àwọn ará Ìkòyí níbẹ̀ níṣẹ́ bí sáìdì ibẹ̀ náà ni àwọn báńdíìtì tún ti ṣẹlẹ̀ yìí ẹ máa wá tánìṣì pé àwọn mùsùlùmí ṣé kì í ṣe pé ẹ̀yin wèrè yìí ẹ̀yin olórí burúkú yìí ṣé kì í ṣe pé ẹ̀yin gangan lẹ̀ ń wà nídìí àwọn báńdíìtì tá à ń sọ ní Nàìjíríà ìṣá láti lè fi máa tánìṣì méjì Islam tó tọrọ bá dé ẹjẹ́ asọ́ federal government ń ṣe tiẹ̀ ẹ̀yin kan ẹ lọ sásábẹ́ abẹ́ ẹ̀sìn ẹ máa wá fi parọ́ ṣé kí wọ́n lè sọ pé Islam ẹ̀sìn tí ò dání ẹ wá sá sí abẹ́ ẹ̀sìn yẹn ẹ wá máa wá sọ pé mùsùlùmí ló ń ba ìlú jẹ́ mùsùlùmí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ gbáhùn ẹ máa bẹ̀rẹ̀ sí ní tánìṣì méjì Islam ni àmọ́ tó bá ti ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ti yín ẹ ní rí kán sọ̀rọ̀ lórí ẹ ní rí kán ṣí ẹ̀ lórí ẹ̀ níjọ́ tí ọba kan sọ wípé tí ẹnìkan bá ṣe wérewère òun máa ní kán gé ẹsẹ̀ ẹ̀ ní o olórí burúkú ara arú yẹn ẹ̀ ṣí ẹ̀ arú ẹ̀ àmọ́ tó bá jẹ́ Olúwo ló sọ rú ẹ̀ gbogbo ayé lẹ̀ ti gbé ẹ̀yin wèrè níjọ́ tí ẹni àmọ́ wọn bóyá ọlọ́pàá ni wọ́n bóyá VGM ni wọ́n bóyá àmọ̀tẹ́kùn ni wọ́n kò dé red cap wọ́n wọṣọ black wọ́n sì gbébọn wọ́n lọ sí Ìkòyí nítorí pé wọ́n ní kẹ́ni ẹnìkan kó má wọnú Ìkòyí ńgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún wọn ẹni ẹlẹ́ni níbẹ̀ olórí ibú ara arú yín tẹ́ ń sọ̀rọ̀ yìí gbogbo yín ò jáde ńgbà yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ à ń bira wa léèrè wípé ta ni Gumi ní Nàìjíríà ìwọ wá jáde ò ní ẹ̀sìn mùsùlùmí kan pa gbogbo àwọn kinní kan èmi àti èèyàn kan náà sọ̀rọ̀ lónìí àwọn mùsùlùmí náà ń pààyàn orí gbogbo yín ti burú gbogbo yín lẹ́yìn sọ̀rọ̀ ìsìláàmù àwọn mùsùlùmí ni àwọn kinní kan ẹ ti yá wèrè because good morning my boy good morning tí kì í bá ṣe pé ẹ ti yá wèrè báwo ni mùsùlùmí ṣe máa kọ̀wé ṣùṣù tó máa lọ pa mùsùlùmí ẹgbẹ́ ẹ jẹ́ àjọsọ náà ọ̀rọ̀ tó wà glaring ní náà àmọ́ torí pé ẹ̀yin kan ní personal interest Gumi sọ wípé Nàìjíríà pé federal government mọbi tí àwọn bandits wà ó ní ó mọbi tí àwọn bandits wà pé Gumi sọ wípé èmi wá ń bi ara wa léèrè pé ta ni Gumi Nàìjíríà gbogbo wa ò rẹ́ sì fi mùsùlùmí làkọ̀ attack ta ni Gumi iṣẹ́ kí ni Gumi ṣe Nàìjíríà gbogbo àwọn tí wọ́n ń kó mùsùlùmí ló pọ̀ nù wọn bẹ́ẹ̀ ni elénìyàn gbogbo àwọn tí wọ́n ń kó mùsùlùmí ló pọ̀ nù wọn ẹ jẹ́ kí wọ́n gbé rẹ́kọ̀dù àwọn tí wọ́n pa jù láti ìgbà tí ayé Chibok ó dá gbogbo àwọn ọmọ Chibok tí wọ́n kó ṣé kìrìsìtẹ́nì gbogbo wọn ni tí kì í bá ṣe pé orí gbogbo yín ti yí ẹ kò dúró ẹ kò bẹ̀rẹ̀ sí ní tánìṣì méjì Islam mùsùlùmí ni ibi tó yẹ kí gbogbo wa jà sí àní jà sí. àwọn mùsùlùmí ni ta ló gbé kinní kan wọ bàbá tó jẹ́ sí pé torí pé o du oyè ìmọ̀ọ́mù ìlú ẹ kò bọ́ sí ẹ lọ́wọ́ o wá bọ́ síta ẹ̀yin wo lẹ gbé Gumi wọ kinní kan ṣọ́ran yàn náà fi ń jẹ̀ mọ́ọ̀mù ni. ẹ kọ̀ rẹ́ lómi abọ́ sórí social media ẹ̀wọ̀n mùsùlùmí yẹn ni àwọn kinní kan ni nítorí selfish interest. those people ta ni o blessing àbí kí ló ń pè rẹ ó ti ya wèrè tó bá ya wèrè ta ni ò lè pe Allah Akbar tí bá gbórí ẹ ti yí o ò ní gbádùn blessing o ò ní gbádùn orí gbogbo yín ti dàrú ta ni ò lè pe Allah Akbar tó bá fẹ́ ṣe nǹkan tí kì í máa ṣe pé ẹ ti ya wèrè blessing o ò ní gbádùn ta ni ẹni tó bá fẹ́ ṣèkà ó máa wábi tó máa sá sí ni náà
àwọn tó fẹ́ ṣe kàtọ́ wá bí sọ́ọ̀sì olórí burúkú ara gbogbo yín ẹ máa ní mùsùlùmí ni instead of tí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ but torí pé ẹ ti hate Islam ẹ máa wá lo against gbogbo ẹ ní mùsùlùmí gbogbo ẹ tí kìnìkan bá ti ṣẹlẹ̀ mùsùlùmí àmọ́ tó bá ti ṣẹlẹ̀ sọ́dọ̀ tí ẹ ní ṣí ẹ ìjọ tí wọ́n ní abẹ́rẹ́ ẹ̀fọ́ àbí kí ló kọ ẹ̀ ó padà sí níbọ̀ olórí burúkú ara yín ò ṣí ẹ àmọ́ tó bá jẹ́ ọ̀dọ̀ àfa kan ní irú ẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo ayé ló máa gbọ́. gbogbo ayé ló máa gbọ́ ẹ̀yin olórí burúkú instead of kí gbogbo wa jọ dúró pé ọmọ Yorùbá ni wá ẹjẹ́ àjọ stand kí la fẹ́ ṣe eléyà máa rélé bí mùsùlùmí ni o mi ìfẹ́ bá ṣe o kìrìsìtẹ́nì ni o mi ìfẹ́ bá ṣe o oníṣẹ̀ṣe ni mi ìfẹ́ bá ṣe tí báyìí kórìí gbogbo yìí ti yí. ẹ̀yin oníṣẹ̀ṣe onírọ̀ wèrè tẹ́ ń parọ́ kiri orí social media yìí náà ọmọ Yorùbá ni wá not Arab yes ọmọ Yorùbá ni wá à ń ṣe Arab náà ẹ̀sìn tèmi wà fún mi ẹ̀sìn tiẹ̀ wà fún ẹ ẹ̀sìn mi ò disturb ẹ tí n bá tó táìmù tí mo fẹ́ kírun mi màá lọ kí ló fi affect tiẹ̀ kí ló fi affect tiẹ̀ débi wípé a máa wá pààyàn ẹ máa wá tání sí sẹ́tọ̀ ká béèrè lọ́wọ́ gan federal government kí la ṣe fún wọn olórí ibú ọwọ́ ara gbogbo iná lẹ́ẹ̀ máa gba rice lẹ́ẹ̀ máa gba indomie kiri wọ́n ń ṣe primary election olórí burúkú ara yín ẹ̀ ń sáré kiri bí olórí burúkú gbogbo yín náà lẹ́ẹ̀ máa wà ń pàtì kan gbogbo àwọn tí wọ́n pa pátápátá mùsùlùmí ẹ lọ gbé rẹ́kọ̀dù ẹ jáde ìwọ olórí burúkú tó ń sọ blessing lọ search àwọn wo ni wọ́n pa jù nínú Nàìjíríà yìí àwọn wo ni wọ́n pa jù. Do you see any afa come out and talk? àìmọye afa tó ti sọ̀rọ̀ bàbá wa ìmọ̀ọ́mọ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo sáfà ẹjọ́ gbọ́ olórí burúkú ni gbogbo yín ṣe àná ẹ̀ ti ẹ̀ ní gbádùn. Islam ló ń pa èèyàn jù Islam ló ń pa èèyàn jù ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin lẹ́ ń fi èèyàn ṣoògùn owó ẹ̀yin oníṣẹ̀ṣe tó bá náà wọ́n rí èèyàn ọ̀dọ̀ yín náà ti ń rí ẹ̀yin lẹ ní ẹgbẹ́ òkùnkùn ìwà wèrè ọwọ́ yín ló kún ẹ máa ní Islam ló pààyàn Islam kìíní kan Islam kìíní kan tó yẹ kí gbogbo wa face life wa káwọn kí ni ta fẹ́ ṣe kí ni way out a ṣe yẹn ènìyàn Ọlọ́run níjó bàjẹ́ fún yín a ṣe yẹn à ń bára wa jà lórí social media à ń bára wa jà à ń gbéra wa ṣépè because of Sharia law see this one you are so daft báwo lèèyàn ṣe máa nítorí Sharia law ló ṣe máa lọ pa ọmọ mùsùlùmí ẹgbẹ́ Kwara tí wọ́n ti lọ pa àyàn ṣé kìrìsìtẹ́nì náà lọ pa ń bẹ̀ ni Kano ṣé kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀ àbódíṣẹ̀ṣe ló wà ní gbogbo àwọn ibi tó ti ń pààyàn bọ̀ ọ̀nà ṣóṣì kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀ ṣódíṣẹ̀ṣe ló wà ń bẹ̀ àbólórí burúkú ni mí ni ṣé ń sinwi ni eléníyàn mò ń gbádùn yín sà. Jàmọ́lá ìtàn ló sọ̀rọ̀. Bàbá ẹ káàárọ̀. Ẹ rí ìkíní kan ò yé àwọn èèyàn yẹn. Question tí wọ́n fẹ́ máa béèrè fún òbí ìjọba léèrè bá. Ẹ nà ó. Ìgbà tí wọ́n gbé àwọn èèyàn ní Kwara ń jọ sí. Ìjọba láwọn sì kí ọdún bíi. Fún òbí ìjọba léèrè gbé ẹ gba àwọn èèyàn lọ́wọ́ wọn. Àwọn tẹ́ ẹ mú dà. Ẹ gbádùn mi. Mo ń gbádùn yín sà. Àwọn tí wọ́n pààyàn wọ́n ṣe Allahu Akbar. Ṣé wọ́n á ní Allahu Akbar tí wọ́n ṣe ta ni ò lè sọ? Nígbà tí wọ́n sọ náà ni ta ni ò lè sọ Allahu Akbar. Ẹ máa gbọ́ nígbà tí wọ́n ṣe Allahu Akbar tí wọ́n ń pèrún ní gbogbo àdúgbò wọn tí wọ́n ń gbé. Èèyàn mélòó ni wọ́n ṣe wá ń pa Allahu Akbar tí wọ́n ń pèrún? Kírísítẹ́nì mélòó wọ́n ṣẹ̀ṣẹ̀ mélòó ni àwọn mùsùlùmí ti dú lọ́rùn? Ojúmọ́ wọn kà ń pèrún ládùúgbò rẹ̀. Ẹ gbádùn mi. Mo ń gbádùn yín. Ojúmọ́ ni wọ́n ń pèrún tó bá fẹ́ máa direct ọ̀rọ̀ yẹn lọ sí ibẹ̀ yẹn nígbà tó di pé wọ́n sọ aláàgbá wọ́n sàn pèrún ládùúgbò sí gbé èèyàn mélòó ni wọ́n ti wá pa àwọn àmọ́mù ti pa ń bẹ̀ àwọn àfáà ti pa. Àná wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ kan àwọn nẹ́dẹ̀ ń lóyàn fún ritual. Bẹ́ẹ̀ni. Ti di reality. Mo ń sọ̀rọ̀ kan lónìí àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n yóò ṣe àwọn ẹmọ ní òkè tọ́sọ̀ bí tí wọ́n ti fèèyàn tó láti fèèyàn ṣètùtù mo ní tó bá ní wọn ò fèèyàn ṣètùtù yúrọ̀ ló pa
sáàfà ló fún wọn lámọ̀ràn pé kí wọ́n bóyá takọ ìbejì mọ́lẹ̀ ló gbọ́n níbi ogun ọjà yìí sáàfà ló fún wọn lámọ̀ràn rẹ̀ ebí àwọn èèyàn ni wọ́n rí èèyàn ni wọ́n rí mọ́lẹ̀ lóòyè bẹ́ẹ̀ ni. ṣé ìsìláàmù ló sọ fún wọn pé kí wọ́n rí èèyàn mọ́lẹ̀ àwọn ọmọ tí wọ́n lọ jí gbé ẹ lọ wo fídíò tẹ pósì ń gbọ́ rí ọkà gbogbo àwọn ọmọ yẹn mùsùlùmí ló pọ̀ jù nínú wọn náà muslim ní nà ń. ṣé wọ́n béèrè sọ́ni mú wọn gbà tí wọ́n fẹ́ kó wọn ni àbí wọ́n gbàwé wọn wọ́n yọ ọkọ̀ wọn wò àwọn ilé mọ̀wé wọn mọ̀ kan ni wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe ni wọn ò wo sọ́ni mú wọn wò kan ẹ sọ fún àwọn ilé ò ní sympathy fẹ́ mi èèyàn ẹ nà ń. wọn ò ní sympathy gbogbo ẹ̀ tí ń justify wọ́n ṣe ok àwọn tí ń sẹ́yìn sí ṣé wọ́n fẹ́ challenge wọn lónìí tí wọ́n fẹ́ mọ̀ kílímù pọ́nmọ lẹ́yìn Jésù là Jésù ọ̀hún fúnra rẹ̀ ibà ọmọ Ísírẹ́lì àwọn owó ló pa tọmọ Israẹli ẹgbẹ́ wọn náà kọ́ ló pa. ẹ wá wo Jésù gbogbo àwọn tí wọ́n jọ wà tí wọ́n jọ jẹ́ àmì yàrá bàbá wa Adamsi bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ló lè gbà wá náà. wọ́n dínà rẹ̀ wọ́n sì kàn ibi tí wọ́n dájú dé wọ́n kẹ́rìn wọ́n mọ̀ kàn yẹn mọ́ ni according to ẹ wá wò lónìí débi táwọn Israelite wà táwọn ni wọ́n níbẹ̀ ẹ̀rù báwọn náà ṣe ń dààmú ayé tí wọ́n ṣe ń ba gbogbo òru jẹ́ tó ti bẹ́ẹ̀ náà àwọn ẹranko tí ń sọ̀rọ̀ yẹn o Christianity wọn ò jẹ́ wọ́n practice ẹ̀ ní Israel o Júù ló wà ń bẹ̀ o Júù ló wà ń bẹ̀ o Júù ló wà ń bẹ̀ o tó nǹkan tá à ń sọ fún ẹni pé tọ́daràn bá ti fẹ́ ọ̀daràn yẹn ń tu èèyàn tí ò tó gbangba kó wà àárín ìlú tó wọ ibìkan tó lọ páàkì àwọn èèyàn tó sì padà sí dó gbogbo nǹkan tá à ń sọ yìí ó lọ́wọ́ onílé nú ó lọ́wọ́ àlejò nú náà. ó lọ́wọ́ àlejò nú àlejò dédé sì lè mọ sàárì àfọ́jú kò sì lè dédé mọ adìẹ dúdú nù kò nínú sàsùn ó lọ́wọ́ onílé nú ní tá à ń sọ fún wọn nù àmọ́ gbogbo nǹkan wọ́n ti sáré máa pẹ́ǹtì ẹ̀ kódà mo wo fídíò yẹn ní ìrírí táwọn èèyàn gẹ́gẹ́ bí ṣe aláwọ̀ àtìbárú tí wọ́n ti dé gbogbo nǹkan tó báyìí tá má kàkiri nǹkan burú báyìí wọ́n mọ lẹ̀ mọ́ ìsìlámù. ẹ nà ń. ó wá di mùsùlùmí mélòó tó pa àwọn èèyàn ládùúgbò tí wọ́n gbé kọ́kọ́ justify rẹ̀ fún ààrẹ ebi wọ́n ń pèrún ó ní wọ́n sàláàpá wọ́n sàn sí aláwọ̀ àtìbárú wọ́n fi microphone ṣe láàárọ̀ wọ́n ń pèrún wọ́n ń ṣèkà mọ̀ wọ́n ń pèrún wọ́n ń ṣèkà mọ̀ wọ́n sì ń tún bí kírun èèyàn mélòó ni wọ́n ti wá pa tó bá yẹ pé yà aláwọ̀ àtìbárú tí wọ́n bá ṣe ni kò ní sẹ́nì kankan má ládùúgbò kò ní sẹ́nì kankan ẹ̀yin ni ká yí ká jọ sọ̀rọ̀ ní tàǹjọ sọ ẹ jẹ́ ká gbé gbogbo rádaràda ti ṣègbè tán ní tá à ń sọ fúnra wa ni àwọn eléyìí èsì ọ̀kọ́kú ni wọ́n ń pè wọ́n. kò sí ìtò kọ̀ wọ́n eléyìí pẹ̀lú pé ẹ̀sìn wọ́n fẹ́ dà lúrú ni wọ́n fẹ́ dà lúrú ok ẹ má bínú pé mo dárò mọ́ yín lẹ́nu bàbá mo fídíò kan tí mo ṣe lánàá tí uma kí ló kọ Awuwa Abdulsalam tó sọ̀rọ̀ tí wọ́n kó pẹ̀lú àwọn Chibok nígbà yẹn ní 2021 that was February 28 uma yẹn sọ wípé àwọn gọ́ọ̀mẹ̀ntì pé nígbà òun náà fàní àti bákan náà bandit sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ló kó àwọn wá pé kọ́wọn wá fi bá wọn win election pé wọ́n wọlé tán wọn ò wá ṣe ẹ̀tọ́ fún wọn. Uma yẹn sọ̀rọ̀ yẹn gbà gbogbo wa là ń sọ pé stage work ni Uma yẹn dẹ̀ sọ pé tóṣù yẹn tí February yẹn bá ti fi lè jálẹ̀ níjọ́ yẹn o àwọn máa bẹ̀rẹ̀ sí ní strike ní Nàìjíríà ṣé kò wá ṣẹlẹ̀ báyìí. bẹ́ẹ̀ gbádùn mi Katsina state government ó sọ̀rọ̀ ń jò ní nǹkan bí almost 14 local. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ṣé mo lè comment. ẹjọ ẹ láti fún 1 minute ẹjọ peter random ó ní pé Katsina ẹ tó bá wo Katsina 97% Katsina muslim state president Buhari ni o wọ́n láwọn ń ṣe meeting àwọn ń ṣe security summit meeting lọ́wọ́lọ́wọ́ báwọn ṣe lè ṣe kínní yìí wọn ò tí ì dìde kúrò ní meeting gbogbo access information táwọn ti pátá wọn ò gbọ́kàn kù ta ní fún wọn is it not government ṣé government house kọ́ ni information ti jáde secondly ọ̀rọ̀ Chibok get ẹ sọ yìí during Goodluck Ebele Jonathan ló wáyé bẹ́ẹ̀ni US intelligence force wọ́n ní ẹ̀mọ̀ kẹta àti detect ìdá àmọ́ ìwà tá a bá ní ká jáde ó ṣe ṣe káfà àwọn ọmọ yìí dìpẹ́ndì ara wọn the next thing tali sí ní tá à ń sọ fún ìjọba Ọ̀yọ́ state náà nù tẹ́lá lè negotiate pẹ̀lú wọn this thing will continue ta ló tún mọ̀ tí ó kàn ta la mọ̀ tí ó kàn bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká fleet wọn ní sleeping gas tá a bá fleet bush yẹn ní sleeping gas everybody tó wà ní ògbó yẹn á sùn
gbogbo wọn ni wọ́n ṣèpàdé yẹn lónìí ọjọ́ kejì wọ́n ti gbé kinní ìbomú gáàsì òfin kó sí wọn ní ẹ̀mí èyí ó sàmọ́ mí ọ̀daràn òsè kò lè kò sí bó ti fẹ́ ṣe ó mì tó máa fíìsì bẹ́ẹ̀ wọn ni ní kinní yẹn gbogbo wọn á sùn ó ní yáwá tí wọ́n á fi kà wọ́n á ti sùn wọ́n á dẹ̀ páàkì wọn wọ́n á yọ̀ ọ̀daràn wọ́n á yẹ àwọn ọmọ ṣùgbọ́n gbà tí ẹ̀ wọ́n náà máa fi lọ wọ́n ti fún wọn ní fò wọ́n ti fún wọn ní fò nípa olùmọ̀tá yẹn gbá ìjọba yìí o wọ́n ti gbé kinní yẹn bọ múnjọ kejì iṣẹ́ yẹn ò dé ṣe mọ́ ara àwọn gádà ń sọ fún ìjọba yẹn ni pé ọ̀nà tí wọ́n lè lò ní ṣùgbọ́n tíjọba bá jókòó ìpàdé rẹ̀ lónìí yìí ìgbé tó harvest ìjọba yìí o ìdí next ni pé gbogbo tíjọba sọ nínú ìjọba náà ni wọ́n ti fún wọn lábọ̀ ẹ̀ náà àwọn wo ló wà nínú ìjọba tí wọ́n báà la fún wọn lábọ̀ ni. wa aleykum salam bàbá wa jàbọ̀ ẹ jẹ́ kí bàbá wa alùpàṣẹ sọ̀rọ̀ ẹ jọ. Kàbí sanra ẹ má bínú mi ò bá wọn pé ẹ má bínú mi rò pé à ń fi kíní kan lè à ń pa làpálàpá à ń fẹ̀ tẹ́lẹ̀ à ń pa làpálàpá. n tó ṣe wájú ni ọ̀rọ̀ ẹ̀sìn wa tí wọ́n ń defame tí wọ́n sopọ̀ mọ́ irbat gbogbo ìjọba àgbáyé pátá ló mọ bí wọ́n ti ń tó ń ṣẹlẹ̀ nínú wọn. Èmi bá wọn gbé ká fi gbogbo títí gọ́ọ̀mẹ̀ntì yẹn lẹ̀ torí mò ń rí àwọn kan tí wọ́n ń comment ní pé kí ló dé tí wọ́n ń pààyàn lórúkọ Ọlọ́run kí ló dé lórí tó já sí pé Al-Qur'an ni wọ́n fi ń gbé dání. Àkọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ sọ fún yín náà Ọlọ́run bá àlekè ọlá sọ́nà Al-Qur'an pé la yamassuha illa al-mutahharun. Ẹnìkan ò ní Kùránì lára, Kùránì ò ní jókòó sẹ́nìkan lára tí ó sì máa ṣiṣẹ́ tó máa reflect nínú ìwà àtọkàn ẹ̀ àfàwọn tí wọ́n bá mọ́ lẹ́mìí tí wọ́n sì mọ́ lára. Ṣé gbogbo àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n ń tẹ̀ ń rí pé wọ́n ń fi Kùránì pààyàn èmi ò bá bàbá Kàbí sọ̀rọ̀ bí àtàwọn afa àmọ́ àwọn tí wọ́n ń fi insinuation gbogbo Al-Qur'an náà fi ń pààyàn lèmi ń fẹ́ fún lésì. Al-Qur'an ò ever sọ yí pé ká pààyàn Ọlọ́run ò dẹ̀ sọ bẹ́ẹ̀ kódà Ọlọ́run sọ nínú Suratul Isra tabalọ̀ ó ní man qatala an-nasa faka'annama qatala an-nasa jami'a ẹni bá ti pa èèyàn kan ó dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó ti pa gbogbo humanity run ni. So Islamically we are never a terrorist. Ó dẹ̀ lọ wo Adolf Hitler tó pa ìmọ̀ye ẹ̀mí was he a Muslim? No. Ṣó mọ Al-Qur'an ká àwọn babaláwo yín tó máa ń sọ pé kán bẹ́ orí èèyàn sógun bá bẹ̀rí èèyàn síbi ogun ní Al-Qur'an ni àwọn babaláwo yín tí wọ́n ń kọ́yàn pé ẹ rí odidi èèyàn mọ́ di òpó ẹ rí odidi èèyàn mọ́lẹ̀ was it Islam? So gbogbo àwọn nǹkan yẹn àmọ́ nǹkan yẹn kan tẹ́mi rí ń gbé yuriduna liyutfi'u nurallahi bi afwahihim ẹ fẹ́ paná ìmọ́lẹ̀ Ọlọ́run ni wallahu mutimmu nuri àmọ́ bá tó ní ti dáàbò bò mọ́lẹ̀ fúnra ẹ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run ní Islam walau karihal kafirun. Kódà gbogbo aláṣìṣe gbogbo ẹ̀yin aláṣìṣe ẹ̀ bá kórìíra Islam kò sí ní tẹ́ ẹ fẹ́ fi ṣe Islam ò ever wá láti wá pààyàn. So gbogbo yìí tẹ́ ń sọ dandan yẹn mo dẹ̀ rí ọmọ kan náà tó ń ṣe kínní wọn àtàwọn jayé àzúná láò jayé wọn ń pariwo àti bí ọ̀sẹ̀ kan sì ni mo ti ń gbé wọn ṣépè lórí live yẹn ẹ ń pera yín ní mùsùlùmí ẹ̀ sọ wípé ẹ kọ́ máa gbé ṣẹ̀ríà débi ṣọ́mọ̀ túmọ̀ ṣẹ̀ríà àṣà ṣẹ̀ríà wà fún ẹlẹ́sìn míì ni. Bàbá wa alimufase ẹmọ tó tún wá dùn mí jù kò ju wípé àwọn tá a tún rí lágbàlagbà nínú Islam ẹ torí pé ẹ dòye ìlú yín kò bọ́ sí yín lọ́wọ́ ẹ wá bọ́ síta ẹ ń tánìṣì méjì. Kíni yẹn gan ó ń bí mi inú lọ́dọ̀ because ṣẹ́rí tó bá yẹ pé àwa mùsùlùmí fún ara wa àwa mùsùlùmí tó bá yẹ pé a ṣera wa lọ́kọ gbogbo àwọn pípù yàn ní láǹfààní àti sọ̀rọ̀ sí wa o. Kàbí sọra ṣé kí mi sọ mistake kan tó ń ṣe gbogbo àwa mùsùlùmí fún yín. Yes sir. Mistake kan ò ju pé tèmi àti yín tá a bá àtijọ́ ní personal differences àtijọ́ fa nǹkan kan rí ìjọ tá a bá dé tó yẹ kájọ pa ọ̀pọ̀ ká kọ́kọ́ bára àtàyàn ìjà náà ọlá wípé mi àti ti jọ ní jù rí yẹn àfọ àmà lọ́sàn tí ó yẹ kárán ní tó ń ṣe gbogbo wa nìyẹn Islam nìsan. àwa máa support ara àta. èmi yìí náà ti ṣerú mistake yẹn rí àmọ́ èyí ní ṣe mọ́ àtàyà ọmọ kìíyàmà èyí tí rí tó máa fà mọ́ torí mo ti rí pé kí àwọn pípù yìí wá láti wá divide wa ni àwa ni ká kọ́kọ́ wá sọ̀rọ̀ wa lọ́kànán ká fi bá wọn tá a bá wá jà tán kò síbi tẹ́nìkan ọmọ ìyá máa ń bára wọn jà nulẹ̀ a lè wá máa jàjà wa lọ́nu àmọ́ níta o èmi ò ní bá wọn dọ́rú ẹ̀ wò mọ́ èyí ní ṣe mọ́ fálíyàn áwùjọ ìlànà. ẹ sà ẹ jẹ́ kí n tún fi nǹkan kan ẹ kí n fi kankan kú níjọ́ tí
Ìkòyí tẹ́ bá rántí Ìkòyí tí àwọn kan sọ pé bóyá kí ọba má wá sí inú Ìkòyí nǹkan kan, ẹ wo àwọn tí wọ́n dé red cap yẹn tí wọ́n wọṣọ aṣọ black yẹn, àwọn pípù yìí wọ́n yìí ń ṣe mùsùlùmí, wọ́n yìí ń ṣe anything, wọ́n wá láti igun wọn ni o, ó ti yé. Now wọ́n gbébọn, wọ́n yìnbọn, iṣẹ́ kí náà pípù yẹn ń ṣe ní Nàìjíríà. Now gbogbo yín wá ń sọ pé nítorí pé ìmọ̀ọ́mù sọ pé Ògbómọ̀ṣọ́ was sitting on a gunpowder, ẹ wá lò yẹn as an excuse. Dẹ̀ sọ̀rọ̀ nípa ìbọn tí wọ́n yìn lọ lu àwọn ọmọ Ìkòyí, sọ̀rọ̀ lórí ẹ̀. Kàbí sanra ọ̀rọ̀ tí mo sọ náà nìyẹn wípé gbogbo wa tá a bá ti jọ ní grudge sáàrin ara wa lénìí, so tá a bá ti jọ ní grudge yẹn ibi tá a bá ti wá pàdé bá fẹ́ retaliate la máa wá. Èmi dẹ̀ ṣe sọ àwọn àfáà wa máa ṣe mistake yẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ntọ́lọ́wọ́n bá sì sọ́nà Al-Qur'an fún wa kọ́ nìyẹn. Bàbá wa Ànàkí, tá a bá lọ onu Suratul Maida. Ẹ má bínú torí ìtọ́lọ́ bàbá mi náà Ànàkí, mo kí yín sà, salamu alaikum sà. Ọlọ́run ní ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ntọ́lọ́wọ́n bá sọ nìyẹn. So tínú bá ń bí wa ẹjẹ́ àṣẹ kọ́kọ́ pa ìbínú yẹn tìǹà, ẹjẹ́ àfẹ́ sára àtàyẹn náà. Ahlan wa sahlan ya Nakib. Wa iyyakum. Kayfa al-'al wal-iyal? So in tèmi kọ́ fẹ́ dá sí níwọ̀nba náà nìyẹn sá. So ẹ̀yẹ́ ti kójọ́ bẹ́ẹ̀ fáwọn àgbàlagbà náà. Ó ti ẹ̀dá kìí tẹ́ bá ti ń ṣe program ẹ̀ pé the last time náà àwọn wèrè yìí máa rán wá, wọ́n fẹ́ máa bọ́ọ̀lù bá náà, wọ́n fẹ́ máa sọ rubbish. A ti wà ń bí tó bá mọ̀ tó ó dá ẹ lójú pa àwọn mùsùlùmí ló ń pààyàn máa bọ̀ lókè. Ẹ̀sìn wa ẹ̀sìn. No ẹ sà, ẹ bá mi bí blessing tó sọ pé àwọn mùsùlùmí ló ń pààyàn, ó ti wà lókè, kó bá wa dá kó sọ̀rọ̀. Bí mo ṣe wọlé ni mo ti mute ẹ̀, ṣe ní ẹranko lẹ́yìn aláṣìṣe àtẹ̀yìn kírísítẹ́nì, ẹ ṣáà fẹ́ ba ìlú ìjẹ́ àbí? Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́ ń kó sábẹ́ kíní yẹn tẹ́ ló ń pa àwọn èèyàn dànù káàkiri. Wọ́n ti mú pásọ̀, wọ́n ti má àwọn brọ́dà nu chọ́ọ̀chì rí láì tí ìṣẹ́kan tí ìṣẹ́ méjì. Òrìṣà jẹ̀fọ́ láyé Jonathan, ammunition tó lọ kó, ṣá ìmáàmù ló lọ kó yẹn sínú private jet yẹn, kò wá sí wàhálà. Náà gbogbo wa pátápátá security Nàìjíríà àti lọ́síwájú Nàìjíríà òun ló jẹ́ kó jẹ wá lógún. Ẹ̀yin wèrè kẹ́ wá ń fi ẹ̀mí àwọn èèyàn, ẹ wá fi ń play victim ẹ̀sìn torí pé ayé yín bàjẹ́, Islam grow sí. Gbogbo propaganda tẹ́ ń ṣe, gbogbo bẹ́ẹ̀ ṣe pín Bible fún wa primary school secondary school, gbogbo bẹ́ẹ̀ ṣe ń parọ́ kiri, Ọlọ́run tún ní kí ẹ̀sìn yẹn tún máa grow sí náà ni. Ẹ̀yin olòṣì ẹ wá rò bóyá ń tẹ̀lé ṣe ni pé kẹ́ máa spread orí burúkú kiri. Wọ́n máa ṣe lọ pààyàn, wọ́n níjọ́ ọdún wọn lọ́pàá àwọn èèyàn ní ìdí. Ẹ̀yin olòṣì játijàti orí yín dà, wọ́n máa ń sọ̀rọ̀ security kílù lọ síwájú, ẹ máa wá ṣe rádaràda kiri. Kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe jákujàku? Inú Bible ẹ blessing ibi tí Jésù ti ní kọ́ lọ pa àwọn ará Amálẹ́kì kọ́kọ́ ọmọ kékeré tó muyàn lọ́wọ́, kí lẹ́sẹ̀ wọn? Ọlọ́run ti ẹnìyẹn náà. Ìwé yín ló preach terrorism. Láyé yín tó bá ti ń sọ̀rọ̀ insecurity, àwọn tí wọ́n ń pa yẹn ṣé ní kálukú dùn sí ni? Mo wo teacher yẹn, omi bọ́ lójú mi, ọmọ èèyàn lọ bẹ́ lórí báyìí. Lẹ́yìn ọmọ àlè ẹ lọ kàn pa Islam náà, ẹ wá ń ṣe no to Sharia, bàbá ńlá kù bàbá yín ò lè stop ẹ̀. The only òfin tàdé lè lò tó lè kọ́ borí burúkú ní Sharia. Òun nìyẹn Sharia nìkan ni. Mo dẹ̀ sọ fẹ́yìn èèyàn kò sí tó ń jẹ́ repentant Boko Haram. Gumi ò represent Islam pẹ̀lú àwọn terrorists tó ló ń bá negotiate yẹn o. Ó ń ṣe lórúkọ ara ẹ̀ ni kò ṣe lórúkọ Islam. Ẹ bá ní Gumi torí pé wèrè nínú Gumi wá sọ̀yọ̀ state kí ló kàn án pẹ̀lú yẹn? Ṣèbí tí federal government bá declare ní terrorist ẹ jẹ́ kó lọ arrest ẹ̀ náà. Gumi ń ṣe tiẹ̀ kò ṣe fún Islam kẹgbọ́n ara yín dáadáa o. Wọ́n ní blessing wọ́n lóun sọ ìkọ́ látàkàn ẹjọ́ ṣí máìkì ẹ̀. Blessing ẹ̀sìn wọn lẹ̀sìn tiẹ̀ kápẹ́ ní tẹ́fẹ́ sọ́dà nìyẹn kápẹ́ fẹ̀sì ṣe ẹ̀sìn wọn lẹ̀sìn ẹ̀. Ó salamu alaikum. Wáyé sàlám. Ṣé rí nǹkan tẹ́ ń ṣe? Ẹ̀sìn wo lẹ̀sìn ẹ̀. O ti ń kọ́ síbẹ̀ yẹn tẹ́lẹ̀ báwọn mùsùlùmí ló ń pààyàn wọ́n sálámọ̀ sí wọn bíbá yìí. Ẹ̀sìn wo lẹ̀sìn ẹ̀. Ṣí máìkì ẹ̀ kó bá mi sọ̀rọ̀. Ìwọ́n tó bá wà pé ìyá láyé ẹ̀sìn apààyàn mọ́ ọ̀bọ̀ lókè wá bá wọn bíbá yìí kó wá proof ẹ̀. Lẹ́yìn ọmọ àlè játijàti. Àwọn èèyàn kọ òyìn nípa ẹ̀rọ pé kò dájú. Ẹ̀sìn wo lẹ̀sìn ẹ̀ máa lọ sálẹ̀ ò gbádùn. Wọ́n náà wo wèrè ń bí ni. Ẹ̀yin ọmọ àlè ẹ máa wá kọ rọ́bìṣì sísàlẹ̀ tó bá ti wá gbé yín sókè ẹ máa wá sound stupid. Tó bá ti tó bẹ́ẹ̀ máa bọ̀ lókè kò sí problem. Insecurity Nàìjíríà wá sọ tójú ẹ bá tó lẹ́yìn ọmọ àlè játijá. Hatred Islam yẹn ló máa pa yín dànù. Ẹ̀yin ẹranko tẹ̀ ní ìtumọ̀ náà yẹra rẹ̀. I don't just know ẹ dẹ̀ máa sound stupid ní gbogbo ìgbà. Ṣáwọn tí wọ́n ń pa yẹn tó bá yẹ kẹ́ bí inú ẹ̀ gbọ́dọ̀ máa dùn. Ìwà ń dùn yẹn òfo tí wàá ṣe náà nìyẹn máa bọ̀ ẹ̀sìn wọlé tí yẹn. Ẹ̀sìn wọlé ẹ káàárọ̀ ẹ̀yin ẹlẹ́sìn bandit.
lọ pé mò ń bí yín ni. ẹ̀sìn wo lẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn wo ẹ̀sìn lẹ̀sìn tiẹ̀ simple owó fírí ó kú pi ẹ̀yin bá ó ní ṣe tẹ́ bẹ́ẹ̀ mọ́ káàárọ̀. láàárọ̀ yìí ẹ̀sìn wo lẹ̀sìn ẹ̀sìn tiẹ̀ wo lẹ olórí ti burúkú ọmọ tiẹ̀ bàbá abẹ́rísògbè ẹni bandits. wọn ní kò ní tó lẹ́sàn alhamdulillah aṣọ pé ẹ ní confidence yẹn wọn bí baba ńlá kú jáde àwọn wèrè kan ló ṣépè fọlọ́ àtànábì yẹn tó máa ti di pé àwọn tó máa restrict brain wọn tó máa ti bí ẹrí aláṣìṣe ní olódùkú ẹ wá bá wa ṣàlàyé òfin okú pé orí yeye ní mògúntà ìṣẹ̀lẹ̀ wá ṣàlàyé ẹ̀ aluwo ànàsáré ànàwátọ́ ṣubúṣeré àwọn òfò tẹ́ ń ṣe kiri ẹ̀yin olùṣe olórí burúkú yìí tó máa ná gbèyàn ṣe tutù ṣé ní kùránì tiwa ló wà ṣe bẹ́yìn olórí burúkú náà lẹ́ ń dà lóru ẹ̀yin ọmọ àlè játijàti tẹ́mi ẹ̀ bá ti gbé ṣé Islam lẹ́fẹ̀ẹ́ dàrú ẹjẹ́ àtọ́tù ìbò láàárọ̀ yìí àwọn tá kò fẹ́ discuss insecurity Nàìjíríà kí ni way forward we are all good to go kí ló ṣe yín tẹ̀kọ́ máa ń ṣe jákujàku kiri náà SMY kí ló fẹ́ dá sí ti ẹ̀sìn olè sí yẹn bá fẹ́ sọ̀rọ̀ neutral you can talk neutral ẹ̀sìn olè sí neutral ti èmi ẹ̀sìn fẹ́ sọ̀rọ̀ èmi ò sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ó ṣe because gbọ̀dọ̀ ẹ bá wa dá sí solution lèmi rò pé ó yẹ ká máa rò báyìí kò yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀sìn rárá exactly tá a because bá sọ̀rọ̀ incident solution yẹn àwọn kan máa tó sọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yìí mo sì wo content àwọn kan tí wọ́n sì show àwọn tí wọ́n lọ lára àwọn tí wọ́n kó àwọn èèyàn wọn máa yẹn sọ pé ọjọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ ọjọ́ kejì pé àwọn wọ inú igbó yẹn lọ wọ́n pa ẹnìkan nú àwọn ó tún ní mọ́júmọ́ àárọ̀ àná àwọn tó ń wọbẹ̀ lọ wọ́n tó pa èèyàn méjì that means àwọn èèyàn yẹn wà nínú igbó yẹn tí wọ́n sì ń ṣe kínní solution lèmi believe kó yẹ kó ṣẹlẹ̀ kó yẹ kó jẹ́ pé bóyá à ń takora wa àbá àtakora wa òun kọ́ ló yẹ kó jẹ́ solution báyìí. kò ní bàjẹ́ fún yín tó jàre ṣẹlẹ̀ yìí ó kan everybody sẹ́ni tó kóyàn sẹ́nu àwọn tán kà sí christian ò sí ń bẹ̀ ṣé muslim ò sí ń bẹ̀ sọ́mọ babaláwo ò sí ń bẹ̀ sọ́mọ awúsọ ò sí ń bẹ̀ sọ́mọ yíbò ò sí ń bẹ̀ kò fẹ́ẹ̀ sédè tí ò sínú rẹ̀ àwọn ọmọ egede sáwà mi bẹ̀ yẹn tó yẹ pé àwọn náà fara gbá bẹ̀ solution ló yẹ ká wá à ń bára wa jàjẹ ẹ̀sìn yìí ò lè solve ẹ̀ exactly ò lè solve ẹ̀ my dear brother solution. ṣe rí ntí mo máa ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe rí wèrè làwọn aláṣìṣe yìí bíi kan pààyàn bíi kan ṣorí burúkú ní tọ̀dọ̀ tiwọn àwọn ò ní ìtumọ̀ rárá tá a bá ń sọ̀rọ̀ pé ìlú ń bàjẹ́ wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa christian wọ́n ń pa èèyàn ẹlẹ́bọ náà bó ti ẹ̀ pẹ́ yìí náà lẹ́ fi wọ́n ṣe owó ẹ̀ ń lo ẹran ara èèyàn tó ní ọ̀rọ̀ gbé so but à ń sọ fún yín ẹ jẹ́ kó rí yín pé in tó ṣẹlẹ̀ Nàìjíríà yìí everybody ló mọ̀ everybody ló dẹ́kun tó kẹ́yìn wèrè kan wá jáde kẹ́ wọ́n á bẹ̀rẹ̀ lórí láàárọ̀ ní bàbá ńlá kú ẹ̀dá ò tó bẹ́ẹ̀ ẹnìkan ṣe bísímìlá ó pààyàn ẹ jẹ́ kí sẹ̀rí àgbè náà ó sì ẹ lè bá mìtì lọ́dọ̀ yín tripod omi tọ̀dọ̀ yín yẹn náà ni. ó sì ṣe ń gbọ́ mi ẹ lè bá mìtì lọ́dọ̀ yín kan so mò ń bọ̀ sà àwọn èèyàn ń pa àwọn èèyàn nípa ẹran nípa ọ̀dájú báyẹn ṣé wọ́n pa mùsùlùmí ni ṣé àwọn guys yìí àwọn politician yìí náà wà lábẹ́ kínní yẹn àwọn kàbá ìjọba mọ̀ sí tó ń ṣẹlẹ̀ yẹn ṣé àwọn Boko Haram àwọn olóògbé bandits náà wà lè tó bẹ́ẹ̀ ṣọ́lágbára táwọn sọ́jà wà ní ṣọ́ni iṣẹ́ lọ́wọ́ tó wọn ni ṣọ́pọ̀ tó wọn ni because téèyàn máa ṣe nǹkan báyẹn kó sùn wà ní agbègbè ibi tó ti ń ṣe that means pé wọn ò fi ẹ̀ pé àwọn nǹkan wà tó yẹ pé wọ́n ń gbàbọ̀dè fún wọn nìyẹn that is unfair. that is it ìwọ aláṣìṣe tó wá ti bí eré mọ̀ bọ̀ lókè so ẹ ṣe gan I really appreciate so ntí wọ́n fọwọ́ yẹn ká mọ̀ fi sentiment sí ẹ káàbọ̀ o. a wà pẹ̀lú yín sà. ẹ káàárọ̀ sà. ẹ rà sà ò yá sà. ẹ bá a dá sọ̀rọ̀ Nàìjíríà yìí o ìtàn pa àwọn èèyàn káàkiri kí ni way forward. ẹ káàárọ̀ sà. a wà pẹ̀lú yín ẹ káàárọ̀ sà à ń gbọ́ yín sà. Pẹ̀lú yín. This is Alifa Nla calling from Cotonou. This is Alifa Nla calling from Cotonou, Republic of Benin. You're welcome, sir. Sẹ́rí mo kí yẹn kú lákàyè. Sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mo láìkí ẹ̀ gan. Torí tẹ́ ẹ bá já sáàrin wọn àwọn olórí ibú yìí. Gbogbo ohun tí wọ́n máa sọ láyé tí wọ́n máa bà yín lọ́kàn jẹ́ ni. Ọjọ́ kan mo já sórí program wọn wọ́n á kọ tọ́pìkì program wọn ni pé wèrè ló ń ṣe Islam òun ni tọ́pìkì wọn jọ yẹn. Ìgbà tí mo wá wọlé wọ́n á ní mo ní tọ́pìkì tẹ́ kọ sókè yìí pé wèrè ló ń ṣe Islam mo ní wà láyò tọ́ ni mo ní àmọ́ wèrè náà ní ń ṣe ẹ̀sìn àìbílẹ̀ àwọn ní wáyé tí mo sọ pé wèrè mo ní ẹ ṣe sùúrù wèrè ní ń ṣe Islam lóòótọ́ ni ẹni tí ó bá mọ pàtàkì Islam tí ó mọ iyì Islam tí ó mọ tí Islam mú wá fún wa wèrè ni
ẹni tí ò bá wá máa ti ń jẹ́ Ṣàngó Ọbàtálá Ọbàtásà tẹ́yìn náà ń kà yẹn Ògún wèrè lòun náà àfi ìjà la fi parí àtẹ̀pé yán náà torí tí wọ́n fẹ́ sọ wọ́n rí sọ. Sẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí kò lè yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn Nàìjíríà bígbà tí ó ń dà lójú mi bígbà tí wọ́n change ẹ̀ mọ́ wa lọ́wọ́ bóyá ìtàwọn kan lò ní 80 kọ́ lélẹ́yìí bígbà tí wọ́n pààrọ̀ Nàìjíríà kíní yẹn ń jọ tó ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ báyìí ó ń bàjẹ́ di kiri ṣé ẹ mọ̀ pé kíní yìí sìn ó ti wọlé Yorùbá báyìí ká mọ̀ tó pé ọlọ́mọdé wọlé Yorùbá kó ti wọ̀ báyìí. ó ti wọlé. ẹ sọ̀rọ̀ kan sìn torí ẹ̀ mo fi wọlé àwọn ìjọba wà ń bi ọ̀rọ̀ yìí I'm very sorry to say it. ṣé ẹ rí tí wọ́n bá sí bẹ̀ ni pé àwọn tá a wí láì wo ni wọ́n ń lò tán fi ṣe fídíò ṣé wọn ò lè tíráàkì wọn ni. ọ̀ya tẹ́ bá lọ wo nǹkan ogun tí Nàìjíríà ní orí security kíní wọn gbogbo tí ó ní drone everything àwọn jet gbogbo ẹ̀ lálé láti fi locate àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jòkó síbẹ̀ ó yẹ ká ti fura tipẹ́tipẹ́ èèyàn wọlé president àdìgbò fún wọn wọlé kò tí ì sọdún méjì ó ti ń béèrè 2027 wọn rí tiwa wọn ọ̀rọ̀ wa ò nítumọ̀ ọ̀rọ̀ wa ò jọ wọ́n lógún náà ọmọ Tinubu ṣèyí ó rìn káàkiri ni wọ́n free wọn lè dọ́dọ̀ tiwọn àwọn tán dẹ̀ ń ṣiṣẹ́ yìí àwọn èèyàn inú ilé wà nú ẹ̀ ẹ jẹ́ kí wọ́n yóò Fúlàní àwọn inú ilé wọ́n wà nú ẹ̀ lóòótọ́ Ọlọ́run ọba yóò ṣàánú wa yóò ṣe kìíní àmẹ́mí rí i pé the only solution tá a ní ni pé tíjọba bá lè accept state police tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ ní assembly yẹn ó lè help. Mo ní commissioner kan ní Ọ̀yọ́ state ọjọ́ kẹ̀mí àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ ọ̀nù mọ́tò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹ wádìí ẹ o mo wá ní ẹ má bínú o kì í fẹ́ kẹ́yìn kọ́lá àtàbá wa mọ́tò lọ kì í fẹ́ kẹ́yìn mọ́ ọ̀pọ̀lọpọ̀ lòun mo wá ń bi léèrè wá ní ẹ ó ní aláàjì afẹ́fẹ́ àgbàbì kan kọjá wá ní ká má gbàbẹ̀ yẹn pé olórí ibú làwọn ọmọ yẹn wọ́n lè ti wà ń bẹ̀ nísìn mo ní mú bàn lọ́wọ́ ni ó ní tó wọn máa mú bàn lọ́wọ́ wọ́n lè pọ̀ ju òun lọ èmi wá ń kọ́ kó wọn mú òun Kútọ́nù kó òun pa àdàfà kan sí Kútọ́nù àwọn ń ṣàwàdà yẹn ó wá sọ gbólóhùn kanjọ yẹn ó ní gbogbo Nàìjíríà wọ́n ní 250 million ni wá ó ní ọlọ́pàá tí ń bẹ ní Nàìjíríà gbogbo àwọn ọlọ́pàá àwọn tó 500,000 o. ẹ lọ ó ní gbogbo àwọn ọlọ́pàá táwọn wà ní Nàìjíríà àwọn tó 500,000 ó nínú 500,000 yìí ó ní 250,000 nínú àwọn ọlọ́pàá ni wọ́n ti pín káàkiri sọ́dọ̀ àwọn olówó ọ̀dọ̀ àwọn ministers ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀dọ̀ àwọn èèyàn ńláńlá ó ní báwo mo ṣe expect kí security ó kárí ó ní kò lè kárí náà ó ní ní ọdún méjì ní gbọ́dọ̀ máa change ammunition gbogbo àwọn ọlọ́pàá ó ní ọlá àwọn tí wọ́n ń ṣe ticket tó máa ń check ẹ̀ ó ní níjọ́ tó gbogbo wa tóun ti wà lọ́yọ̀ọ́ yìí ó ní wọn wá jẹ̀ kan lọ rí wọ́n dẹ̀ wá tí wọ́n dé táwọn request pé àwọn eléyìí ọ̀dà change tí wọ́n fi lọ wọn padà mọ́ ó ní sẹ́bọ̀ mọ̀ pé ọlọ́pàá fúnra àwọn máa mú owó máa lọ ra ìbọn àwọn máa mú owó lápò ara wọn nítorí pé òun wà lójú ọ̀nà òun ò lè jẹ́ kẹ́nìkan wá kó bá òun lọ ra bọ̀ òun sì wá lọ tẹ́ndà ẹ̀ ní ọ́fíìsì wọ́n á accept ẹ̀ fún un ó ní ṣe Nàìjíríà nìyẹn ó ní ìbọn táwọn èèyàn yìí dẹ̀ ń gbé lọ́wọ́ ó lágbára ju tàwọn lọ ó ní ọlọ́pàá wo tó níyàwó tó lọ́mọ nílò lè fàyà gbà láti lọ sí ọ̀yà ẹjẹ́ àwo bí tí wọ́n ti lọ jí àwọn ọmọ yìí gbé nílé ìwé yìí ẹ dákun station ọlọ́pàá mélòó ló wà ń bẹ̀ roadblock kò sí station kankan bẹ̀ yẹn kò sí station kankan bẹ̀ kò sí Ògbómọ̀ṣọ́ gan wọ́n ṣẹ̀ṣẹ̀ launch station kan recently ni. ẹ dákun ṣèlú làwà yẹn ṣe rí ọ̀nà àbáyọ kan tá a rí ni ọ̀nà àbáyọ kan tá a lè ṣẹlẹ̀ ní pé nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀jíjà yẹn ọba tí ò jẹ́ ìlú ní àgbẹ̀ kankan lẹ́nu ẹ̀ ẹnu wa ò lè kó ní ẹnu ò lè kó torí àwọn wèrè oníjẹkújẹ tí wọ́n fi òní ba ọ̀la jẹ́ ẹnu wa ò lè kó tẹnu bá kó ní 2027 no election until you fix Nigeria no election 2027 bàbá a lè ṣe ṣe báwọn kan náà lọ ń tò fún primary election torí 200 naira 50 naira níbi àdúgbò tèmi 250 naira náà ṣe tò tán torí election 250 naira a lè ṣe. the same thing tí mo sọ lánàá nìyẹn pé tẹ́ ẹ ló dìgbà tí gbogbo wa wọ́n nígbà táwọn kan bá dó pé a fẹ́ gbẹ̀tọ́ wa táwọn kan tó ń lọ lẹ́yìn tó lọ ń gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́
so problem ta ní gangan rè kò sí unity divide and rule náà ń lò wọ́n ti mọ̀ pé bí ń pa àwọn èèyàn tọ wọ́n á tó máa clearance kìíní sí láìsí agolo méjì. èmi ní ìbéèrè kan sà èmi ní ìbéèrè kan fún yín sà ẹ jọ kí ni pa Gani Adams lórí oyè tó jẹ mo dákọ rẹ̀ mọ́ bínú pé mo bóyá kò sí inú òfin kẹ́yìn dákọ yẹn kí ni ipa rẹ̀ nínú ilẹ̀ Yorùbá. ẹjẹ gbẹ̀gẹ́ ìjà gbogbo àwọn tẹ́ ń sọ yẹn politics lásán náà wọ́n fẹ́ wọn yẹn ṣe. ẹgbàgbé àwọn yẹn. àwọn yẹn kẹ àwọn yẹn ti gbàgbọ́dé fún ṣẹ́rí ẹ̀sà àtàwọn ọba wa ṣẹ́rí gbogbo àwọn lọ́balọ́ba wa àwọn baálẹ̀ àwọn balógun gbogbo ohun tó nǹkan jẹ wọ́n ti gbàgbọ́dé fún wa ẹgbẹ́ àgbàgbé àwa aráàlú ló kù káwọn pé kí ni solution tá a fẹ́ ṣe láàrin ara wa ká má bára wa jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. kí ló nà àbáyọ báyìí. ẹ jọ ẹ bí wọn reason tá a fi lè bú wọn mo ń wo analysis ìtẹ́tẹ́ nìkan ṣe. ṣé rí ó ṣe káàárọ̀ salamu aleykum ó ṣe káàárọ̀ ẹ kúgúlẹ̀. ṣé rí èmi o for my own perspective view mi tèmi ẹ wo as far back as 1998-99 tá a ti bẹ̀rẹ̀ òṣèlú yìí òun ni ìwà kájínigbé káfíníṣògùn owó ó ti ń gbolẹ̀ jù. ẹ wo ìgbà tí àwọn military wà ń bẹ̀ ẹ wo ìgbà tí wọ́n wà ń bẹ̀ ṣé orúkọ báyìí ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ because military ò ń ṣe tó ń tolerate nonsense. tí bá gbọ́ báwo tiẹ̀ tí gbàgbà gbọ́ ní tí a ní ní ṣe tí Babangida sọ pé òun fún IP inspector general òun fún ní kíní kan hours kó hand over ṣé kò hand over ṣe rí àwọn aláṣìṣe àwọn wà behind àwọn gan wà behind this thing. because nígbà tí a ti padà sí democratic in 1999 ìdùnnú wọn ni wọ́n bẹ̀rẹ̀ ṣe mọ̀ gbígbà tí ṣe báyìí àwọn tó ń ṣẹlẹ̀ tó bá padà pa èèyàn àwọn ni wọ́n lọ ra pààtì ara wọn padà lọ́wọ́ wọn they know much about this thing wọn láṣìṣe mọ̀ nípa ẹ̀ because àwọn wọ́n ṣe orí burúkú. Nígbà tí mo jókòó wò pé láti 1999 di sí ní àìtí ìfarabalẹ̀ lórílẹ̀‐èdè instability ti bẹ̀rẹ̀ insecurity ti bẹ̀rẹ̀ ó ń hàì lójoojúmọ́ ni di sí why tó ṣe jásìkò yìí àsìkò náà ni àwọn ẹlẹ́bọn rise náà kò ṣẹlẹ̀ rí gbàtẹ́mi ti kéré láti gbàtẹ́mi ti kéré o ní ìfẹ́ gbọ́ wọ́n máa ń yọ ọ́ ṣe ni wọ́n máa dijú tó máa ń lọ ní títí bẹ́ẹ̀ wọ́n máa dijú ni because wọ́n fẹ́ kí wọ́n rí wọn. Àwọn olóṣèlú gangan lára burú orílẹ̀-èdè yìí tí wọ́n empower gbogbo aburú mo dẹ̀ mọ̀ pẹ̀lú ògólọ́n pẹ̀lú bí kí Ọlọ́run bá ṣe ń sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí tí mo wà ẹ́ táwọn tí àwọn ọ̀tọ́ mọ́ wọn lọ́hùn rí jẹ́ kí wọ́n láti bọ̀ tán rẹ lórí ayé gbogbo wọn tí wọ́n da kílámù tí wọ́n do orílẹ̀-èdè rú láti bọ̀ tán rẹ. tẹ́fẹ́dẹ́ wà láti ṣe àti àwọn àlùfáà wọ́n wà alliance gan alliance wọn solid. A fẹ́ travel nísìnyí a kún Kútọ́nù à ń lọ lọ́rin ẹ̀rù ń bà wá báyìí nísìnyí àti làkọ́díjà kùn àti kúkú aláwọ̀ gbogbo ẹ̀ láǹkà. Mùdírù tèmi ó ní àwọn kìrìsìtẹ́nì àti tábìlì ọba tó wà láyàrá wọn kó kájú máa ṣe tiwọn. láàrin ẹ wọlé tí àwa fi concern fẹ́ni tí wọ́n pa kókó sínú. èmi fẹ́ lọ sí Yólà mo fẹ́ lọ ṣiṣẹ́ mo fẹ́ lọ Yólà lọ ṣiṣẹ́ tí máa lọ Yólà bó ti mú máa rí millions of nairas ni wọn jẹ́ kí n lè lọ. Àwọn ṣe rí àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn politicians gangan wà behind this thing gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n mọ tó ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ nípa ẹ̀ pẹ̀lú ìmọ̀ wọn ni wọ́n mọ̀ nípa ẹ̀. Àwọn aláṣiṣẹ́ náà dẹ̀ ní opportunity yẹn wọ́n ra spare part wọn ibi tó máa padà pa wọ́n sí tí wọ́n bá tó máa gba grandson lọ́wọ́ wọn. Gumi sọ náà ààrẹ yàn kankan tó sọ̀rọ̀ nípa ẹ̀ àwa ń ta ní ṣẹ́bẹ̀ Islam. So wọ́n mọ̀ nípa ẹ̀. Kò tí ẹ tí tó kan Islam pẹ̀lú nǹkan tá à ń sọ yìí náà àwọn ìyẹn wọ́n ń lo fóònù wọ́n ń lo data wọ́n ń ṣe fídíò pẹ̀lú confidence wọ́n á tún dúró pé kò sí nǹkan tẹ́lifọ̀dì fẹ́ ṣe. No tó bá jẹ́ pé ó sì bó ṣe wà bí ó sì ṣe wà online ó sì bó ṣe wà online yẹn wọ́n kò gbé gbé picture president Tinubu síbẹ̀ kó wá kọ rubbish wáyé kó máa track ẹ̀ wọ́n máa track ẹ̀. kódà wọ́n máa so definitely wọ́n need láti wá yín wọ́n ti mọ gbogbo IP address wọ́n ti mọ ibi tẹ́ ẹ wà wọ́n máa ń píkì yín ni iṣẹ́ táwa ń ṣe ni wọ́n máa ń píkì yín ni wọ́n lókùnkàn máa mú fóònù yẹn rìn báyìí fóònù yẹn máa aṣọ location yín aṣọ ilé yín aṣọ ilé room tẹ́ wà so gbogbo yẹn ṣe ọmọ tó ń ṣẹlẹ̀ òun mọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ràn tèmi rèé kó lórí ó dorí ẹ̀ mú lókùn báyìí.
kó lórí ó dorí ẹ̀ mú ni o torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọn ti ẹ̀ gbẹdọ̀ ọwọ́ wọn ti ẹ̀ gbọ́dọ̀ tẹ̀rù àwọn tá a sanra yìí ọ̀nàrẹ́bù wọn pè mí. ṣe rí ok àwọn tó ń gun ọ̀kadà recently tó ń gun ọ̀kadà jù ní ìsìn àwọn wo ni. àwọn pípọ̀ yìí ló pọ̀ wọ́n ti wà nù wa gbogbo kìíní wọ́n ti kú wa wọ́n ti ṣóòkì wa báyìí. ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo gbọ́ fún yín ọjọ́ kan mo lọ Ìbàdàn ọjọ́ kan mo lọ sí Ìbàdàn mo wá dé Ìbàdàn ní nǹkan bíi after 10 lálẹ́ ní challenge mo wá mo dẹ̀ mo lọ sí Jericho mo wá ní Jericho mo lọ eléyìí wá mo ní ẹdúró ẹ̀yin alábàdàn ẹ̀yà wèrè ni mọ́là nìkan ló kú ní gun mọ́sìnì mi báyìí ni wọ́n ní mọ́là mo ṣẹ̀ wá rí ẹnìkan tó wá jẹ́ Yorùbá mo ní sẹ́ Yorùbá lẹ́yìn má gbé mi sọnù ẹ dákun ibà yìí mo lọ mo wá ní ẹdúró ẹ̀yin ẹ̀ fura o àwọn mọ́là ti pọ̀ wọ́n ti wọ̀ wá lára tẹ́ ẹ bá dé Alábà. ó ti wọlé gidi iṣẹ́ ó ti kọjá bẹ́ẹ̀ náà kò dẹ́ kó rí báyìí wọ́n ní kí wọ́n kálukú jẹ́ pé kí ní náà. tẹ̀rí iṣu yìí ó ti ṣẹlẹ̀ ìdọ́ǹtì bọ̀ táìmù tí wọ́n kọ́ dámọ̀tẹ́kùn lẹ̀ yẹn wọ́n kọ́ káàmù kínní ẹ̀ down because ní area ibi tẹ́mi wà ó ní táìmù kan tó yẹ pé gbà támọ̀tẹ́kùn fi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn àbókí yẹn iwájú ìta gbangba báyìí náà máa ń sùn ọjọ́ yẹn wọ́n dìdí wà. lé wọn ni tí wọ́n náà wọ́n gidi pé gbangba wọ́n lé wọn wọlé inú uncompleted building tó ń gbé wọ́n lé wọn wọnú bẹ̀ ní ọjọ́ yẹn ni tí wọ́n náà wọ́n gidi. ẹ̀yin náà wò nígbà tí àwọn Yorùbá bá wọlé lọ Haúsá wà ń ta ṣé tí ó bá réyàn kó bọ̀ kó kíní kan lè lọ́wọ́ bóyá ẹ̀bọ̀n bá di àwọn tí wọ́n wà nù lé ẹ dákun kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ náà. Ọ̀dà last question mi kí n tó fi last question mi ni pé ṣé kí ni solution pínpín yẹn kí ló lè mú àlàáfíà ó ló lè mú wá bá Nàìjíríà solution kí pa pín yẹn. a lè pín báyìí. pínpín kẹ kò ṣe táìmù yìí la fẹ́ pín táìmù yìí kọ́ rárá kò jọ rárá. táìmù yìí kò tiẹ̀ wọ́ọ̀kì báyìí. ìkẹ́ tiẹ̀ sì sí mọ́. bàbá wa eléníyàn à ń gbádùn yín o. ọ̀rọ̀ tẹ́ sọ ní àìpẹ́ ni pé àwọn kìíní gajù pọ̀ ń lu àwọn Haúsá tẹ́ẹ̀rí bó ṣe wà ní líìkì ló wà ń gbàgbà olórí ibú wà nù wọn olórí ilé wà nù wọn inú ọjà táwọn àwọn ilé ìṣẹ̀ àwọn Haúsá kan wà ń bẹ wọ́n ti lọ́dún mẹ́rin omi ò kí wọn gbádùn mi tẹ́lẹ̀ bá sì rí bá nẹ́ẹ̀sì yóò lè mùsùlùmí ni kò kí yóò fagbó wọn á bẹ́ẹ̀ lè kan sí ló lẹ́nìkan tí mo mọ̀ Haúsá ni aláàjì lẹ́wà ọlọ́rẹ̀ wà nọ́ọ̀sì bó ṣe jáwúsà kò ní lọlé máa ń dàrọ̀ wọ́n jí gbé. ẹ̀mí àwọn tí ò lè lọlé mọ́ nù. ẹ dẹ̀ máa wo gbogbo àwọn politicians táwọn wà ní house of assembly yẹn wọ́n lè travel lọ ọdún wọn o àwọn náà lè travel lọ sí ìlú wọn o. ṣe bí Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ ti sọ ní house of representatives rí pé ìwọ rẹ́pù àbí kíláàkì tó wà ní kínní tó bá lè lọ sí ìlú ẹ tó ní mú security kankan dání tó lè lọ sí ìlú ẹ kó nawọ́ sókè nínú gbogbo wọn kò sẹ́nìbọ̀dì tó lè nawọ́ sókè láì ní mú security ẹ̀yọ̀ kan báyìí dání ìwọ nawọ́ sókè. àwa ń sọ̀rọ̀ lánàá àwọn Haúsá tó ti pẹ́ níbàyí tó lè ti lo 30-40 years tó yẹ fún wọn ti lè níbi tó tó ń pè ní dáńtátá wọ́n wá ń sọ fún wa pé ebá àwọn sọ fún yín kéde ṣẹlẹ̀ ní ìyá Haúsá ní ẹ̀yìn ló pàwádà ní ebe ló ti kẹ̀yìn náà wọ́n ní bàbá tó wà ń jẹba yìí káwọn fi dìbò fún wọn àwọn wò pé Yorùbá lè ní ó tún ní áńkà níjú àwọn lọ ju àwọn èèyàn wọn lọ mo fọ́n náà múra ọ̀rọ̀ tí wọ́n sọ rárá ìwé àbẹ́lẹ̀ tó ní áńkà ní nínú àwọn fi gbọ́kọ̀ lọ́lẹ́ lọ́lẹ̀ dìbò tó mìíràn wọn wọ́n ní kí wọ́n ní wọ́n ló ti dé wọ́n ní 14 local government north of local government ní Katsina state Buhari ni wọ́n ti occupy ó ní kí lẹ́nu pé àwọn òfin lọ ilé ọdún táwọn fi ń gbọ́ àlùbọ́sà káàkiri nígbà tí ó bá túbọ̀ kàbalẹ̀ fún wọn lé níbi táwọn fẹ́ tẹ̀sí. Desmedelius sọ ní òní nígbà àwọn òfin ní tíkẹ́ẹ̀tì rẹ̀ house of assembly wọ́n withdraw security lẹ́yìn òun àwọn ẹ̀ wá ní àwọn táwọn jẹ́ èèyàn tá à ń bẹ́nu òní security wo ní tẹ̀lé wa ẹ jẹ́ kí n sọ kí nǹkan fún yín
ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lẹ́ẹ̀kan pé gbogbo security wà nàìjíríà fún òjú sí 100,000 lọ bí wọ́n fi 500 ẹ̀wọ̀n wọn ò jù bẹ́ẹ̀ lọ lóòótọ́. Bluetooth mode. bí wọ́n ṣe ẹ máa wò bí wọ́n ṣe sọ tó yí pé kí gbogbo ọlọ́pàá kò lẹ́yìn sẹ́nitọ̀ fẹ́ kò lẹ́yìn rẹ̀ kù ẹ wo ẹ̀yìn wọn dáadáa tí wọ́n máa ń wọ kíní wọ́n sì tún tẹ̀lé wọn wọn ò ní wọ́n sọ ni wọ́n tẹ̀lé wọn wọn ò ní wọ́n sọ nípa ní Connected. nàìjíríà táwọn yìí kọ́lọ̀ kọ́lọ̀ àwọn ni Follow àmọ́ follow àwọn ni. tọ́ security tó ń tẹ̀lé ẹgbẹ́ mi ni wọ́n náà gbé ọrùn Bẹ́ẹ̀ mi ni wọ́n náà gbé ọ́. wọ́n náà gbé ọrùn ẹ̀rú ọrùn bí wọ́n ṣe fún mi ọlọ́pàá ẹ̀sùn aláàbògbó ni yóò kọ̀ọ̀kan àdéhùn ara rẹ̀ ní ọgbọ́n. sọ̀rọ̀ ẹja mute ẹ̀ jù. Tí ẹ̀yin bá ń fún wọn bá ti wà yìí tí a bá fọwọ́ họ tí a bá ní pé téèyàn bá lówó bá wa họ kò lè máa rà họ bí alára tó lára o ẹni tó ẹ̀yìn òun ló mọ ibi tí ẹ̀yìn ti ń hún òun yóò mọ bọ́wọ́ yóò ti tó ìjọba mọ̀ nípa kẹ́lẹ́ yìí o kò sí nǹkan tẹ́lẹ̀ ẹ̀yàn fẹ́ sọ fún wa èèyàn kò ní lágbára tó tó ìjọba o bá a bá ti wà tó ń sọ̀rọ̀ ní láìpẹ́ yìí tá à ń sọ̀rọ̀ yìí nìkan ọlọ́run ní já sí i o àmì o àmì o àmì o. ẹ̀ẹ́kẹ̀rin ní ìsìn tí wọ́n jẹ kúlẹ̀ ni wọ́n jẹ kúlẹ̀ ọlọ́gbọ́n wọ́n kàdé kúlẹ̀ wọ́n bá bolúwa rẹ̀ ìlú àwọn ní àwọn ọkọ̀ ìyá ní tí wọ́n wá ju òun òbí nídà tí wọ́n tún máa sọ pé kò sí nǹkan mo fẹ́ sọ fún yín lónìí bàbá tí wọ́n jí àwọn rẹ̀ gbé yìí tí wọ́n jẹ́ principal professor lọ́kọ́ wọn ìyá yẹn nínú lautech prof lọ́kọ́ wọn ọkọ̀ wọn ń reach out wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n sọ fún pé àwọn òbọ̀ ọlọ́yọ̀rọ̀ àwọn òbọ̀ ọlọ́rọ̀ àwọn àtijọba làwọn jọ lọ́rọ̀ àmọ́ àwọn aláàbò táwọn sọ fún wọn táwọn máa ń sọ ní pé ẹ dákun tẹ́ bá fẹ́ jiyàn gbé ẹ má jí àwọn tó yẹ pé ìjọba ti fa ọ̀rẹ́dì kó bá gbèsè ayé wa wọn ò fún wa náà wọn ò fún wa lómi wọn ò fún wa lépo ẹ ayé ti nira fún wa ẹ dákun ẹ mọ ibi tó yẹ kẹ́ ẹ lu ẹ palẹ̀ wọn mọ́ ẹjọ́ máa sọ̀rọ̀ àkókò jàǹfààní wọn tẹ́lẹ̀ ẹjọ́ pínwó bẹ́ẹ̀ bá jẹ kọmíṣánná ẹ jẹ́ àmọ́ ẹ dákun ṣàánú àwa lánàá nísìnyí lóògùn wọn sọ ń bì gbogbo olùdó téèyàn bá fẹ́ gba abẹ́rẹ́ nínú títí wọn sí láwùjọ lánàá kò lè rábẹ́rẹ́ gbà láàárọ̀ àná. ìgbà tẹ́mi lọ tí mo fẹ́ lọ gbé àbúrò mi kan tó wà ní bọ́ọ̀lì ìrètí tí gbogbo àwọn dókítà tó wà ń bẹ fi gbé mọ́tò jáde tí wọ́n fẹ́ jálẹ̀ sí títì kálukú fẹ́ lọ jí ọmọ rẹ̀. bàbá kan dé skul kò rọ́ mẹ́ẹ̀ àwọn àbúrò rẹ̀ náà fẹ́ lọ gbọ́ mẹ́ẹ̀ ọmọ kékeré wọ́n á ní àwọn ọmọ ẹ lọ wo bíbá bàbá tó wá ń gun máṣíìnì káàkiri gbogbo ìlú kò rọ́ mẹ́ẹ̀ bàbá kẹ́hìnà lóòró ni bàbá ti bú ẹkún sẹ́sẹ̀ wá ní gẹ́gẹ́ rán màmí iléèwé ní báyìí ẹ̀rọ bí mo ṣe ń dààmú sí àwọn ṣọ́ọ̀bù rán mọ́ níléèwé ọmọ làárí ká tó lọ discover pé ọmọ wà lọ́dọ̀ ẹnìkan ká tó lọ ṣẹ̀ṣẹ̀ bí ọmọ. accident mi tó ṣẹlẹ̀ lánàá lórí ọ̀rọ̀ ìdíje àwọn ọmọ ìta lọ léwu pé ti kèjì mi ọdún ọ̀la fẹ́ ti lè dà ọdẹ ẹ bá fi fún wa gbogbo nǹkan ẹ jẹ́ ká wà lálàáfíà àmọ́ sọ̀rọ̀ kan average nàìjíríà lè sìn tó bá tó 50 years oògùn ni yóò máa lò sí ìlọ bọ́ọ̀lù yóò máa dògùn jẹ ni torí most of the things tá à ń jẹ ó ti wà chemicalized already fact tó wà mẹ́rin whether you are muslim christian or traditionalist o ò lè dá oko mélòó lè kálukú lè dá yẹn sìn ta ló lè dáko ó ti wà chemicalized so wéyàn bá ti pé 50 years sìn ó máa múra yóò máa lo oògùn yóò máa ní ẹ má bínú ọlọ́run aláṣìṣe ò ń bọ̀ ó ní muslim ticket ẹ wòrò rí àwọn wèrè yìí a ní wọ́n ń bàlújẹ́ wọ́n ń pààyàn a ní ẹ̀yin ò kàn nílà téèyàn bá ti jẹ́ lẹ́bọ orí burúkú ti kọ́kọ́ jọba nú ayé tiẹ̀ náà stupid people wọ́n máa sọ̀rọ̀ insecurity ń lù ẹ̀yin ẹ kàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òfò lẹ́nu kéètè ní ìtumọ̀ nú ayé náà. bàbá lẹ́kí ìfẹ̀lẹ́bọ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ní mo já sí platform wọn gbé kò sí ìlú kan. ẹ má wo comment section ẹ má wo comment àwọn èèyàn. àwọn kéde kọ́mẹ́ǹtì. different kíní ni ọ̀rọ̀ àwọn èèyàn. ẹnìbọ̀ tó bá ti kọ́mẹ́ǹtì rọ́bìṣì tó gbà ká lè mú ìtẹ̀ dànù àwọn kọ́mẹ́ǹtì kí ló wá ṣe ń dìbà. tí wọ́n ti fi èèyàn rúbọ tí wọ́n ti fi èèyàn sígbà wọ́n ń tàjù wọn ìlú tá a wà yìí gbọ́n sọ yìí ibi jẹ́ ń pè lógun ọ̀jà yìí èèyàn méjì wọ́n yìí mọ́ bẹ́ẹ̀ ìbejì lóòrò láàyè ẹ̀yin gan lẹ́tí ń fìyàn ṣe tìtì pẹ́ ẹ̀yin gẹ́gẹ́ ní criminal bandit àkọ́kọ́ tẹ̀fẹ́ máa táàgì béèyàn bá ṣe ẹran jù téèyàn bá pẹ́ nínú èèyàn àti ju ẹran gan amọ̀sọ̀rọ̀ bá
ẹlòmíì bẹ́ẹ̀ pé kó ti lágbó ní láti bí ọdún kan ní ìsìn kò ní pagún yóò lọ àgbélé yìí torí closeness bàbá wa Nọkíb abroad arákùnrin àṣà èmi fẹ́ máa mo tó rántí ń pè mí níbi iṣẹ́ so Ọlọ́run kò ṣàánú wa sà àdúrà wa gbà sà yẹ sà ẹ ṣe gan sà. Ọlọ́run ló dá wa láàmú.